Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ nípa àwọn ẹ̀sùn ọ̀daràn 5 kan eléyìí tó ṣe wípé bí èèyàn bá fi lè jẹ̀bi ọ̀kan nínú wọn ní orílẹ̀-èdè Nàìjíríà, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. Bóyá ẹ̀yin ti gbọ́ rí àbí kí ẹ̀yin kà á wípé nínú ìwé òfin Constitution eléyìí tí à ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà, tí a bá wo section 33 rẹ̀, ó fún wa ní ẹ̀tọ́ láti gbé ayé àti láti wà ní ààyè eléyìí tí a mọ̀ sí right to life. Eléyìí wà dájú síbẹ̀, kò sì ní ìrújú rárá. Ṣùgbọ́n àwọn ẹ̀sùn èyí tí mo fẹ́ kà yìí, bí ẹnìkan bá fi lè jẹ̀bi rẹ̀, ẹ̀tọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ní láti gbé ayé àti láti wà ní ààyè, wọn a sì gba ẹ̀tọ́ náà kúrò lọ́wọ́ rẹ̀. Bóyá látara kí wọ́n yẹgi fún irú onítọ̀hún àbí kí wọ́n yìnbọn pa irú ọ̀daràn bẹ́ẹ̀. Ẹ máa bá mi ká lọ. Ẹ kú dédé àsìkò yìí, ẹ sì káàbọ̀ sí orí ìkànnì Akẹ́kọ̀ọ́ Òfin láti Abdullahi Legal Academy, níbi tí ẹ̀yin pẹ̀lú èmi tí a ó ti wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin tí a ó sì máa kọ́ nípa òfin orílẹ̀-èdè Nàìjíríà ní èdè abínibí Yorùbá. Orúkọ mi ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf. Ẹ lè darapọ̀ mọ́ wa ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook, bákan náà lórí ẹ̀rọ móhùnmáwòrán YouTube pẹ̀lú orúkọ wa tí í ṣe Abdullahi Legal Academy. Láfikún, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín. Ẹ ṣé púpọ̀. Kí n tó wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí, ó wù mí láti yànnàná kókó ọ̀rọ̀ méjì kan fún yín. Àkọ́kọ́ níbẹ̀, òun ni a mọ̀ sí capital offences. Ẹ̀ẹ̀kejì, capital punishment. Capital offences òun ni àkànpọ̀ àwọn ẹ̀sùn ọ̀daràn eléyìí tó ṣe wípé bí èèyàn bá fi lè jẹ̀bi rẹ̀, kò sí àbùjá lọ́rùn ọ̀pẹ, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. Capital punishment sì jẹ́ ìgbà ẹ̀mí èèyàn gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀, eléyìí tí yóò jẹ́ ìjìyà fún ẹni tí ó ti dá ọ̀ràn tí ó sì jẹ̀bi ẹ̀sùn ọ̀daràn kan, léyìí tó ṣe wípé ìdájọ́ ikú òun ni ìjìyà ẹ̀sùn ọ̀daràn náà. Ní báyìí, ẹ jẹ́ kí n máa gbé àwọn ẹ̀sùn ọ̀daràn náà sí yín létí. Àkọ́kọ́, ẹ̀sùn ìdigunjalè eléyìí tí a mọ̀ sí armed robbery. Ó jẹ́ ẹ̀sùn ọ̀daràn eléyìí tí section 402 subsection 1 and 2 ìwé òfin Criminal Code Act àti section 1 subsection 2A and B ti ìwé òfin Robbery and Firearms Special Provision Act gbé kalẹ̀. Kí ẹnikẹ́ni tó lè jẹ̀bi ẹ̀sùn yìí, ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti ja olè kí ó sì lo ohun ìjà olóró bíi ìbọn láti ja olè náà, àbí ohun ìjà èyíkéyìí yálà àdá, ọ̀já àgbá, ọ̀bẹ, ọfà, gbòǹgbò, òkúta tàbí igi láti fi dẹ́rù ba ẹni tí irú ẹni bẹ́ẹ̀ fẹ́ gba dúkìá rẹ̀
bóyá kí ó tó gba dúkìá náà, àbí ìgbà tí ó ń gbà á lọ́wọ́, àbí kété nígbà tí ó gba dúkìá náà tán lọ́wọ́ ẹni tí ó fẹ́ jí dúkìá rẹ̀ náà gbé, àti láti kọ̀ fún irú àwọn ẹni bẹ́ẹ̀ láti gba dúkìá wọn padà ní ọwọ́ rẹ̀ lẹ́yìn tí ó ti lo àwọn ohun ìjà yìí láti fi jí i gbé. Bí èèyàn bá ṣe eléyìí tí wọ́n sì fi ẹ̀sùn náà kàn án, ìjìyà rẹ̀ jẹ́ ìdájọ́ ikú, yálà kí wọ́n gba ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ látara yíyìnbọn pa á, àbí kí wọ́n yẹ igi fún onítọ̀hún. Ẹ̀ẹ̀kejì ni dída ilẹ̀ orílẹ̀-èdè, eléyìí tí a mọ̀ sí treachery. Ṣèbí àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, àwọn ni wọ́n sọ wípé ọ̀dàlẹ̀ bálẹ̀ kú. Ẹni bá dalẹ̀ ó di dandan kírú ẹni bẹ́ẹ̀ kó bálẹ̀ lọ o. Ìtumọ̀ ìwà ọ̀dàlẹ̀ eléyìí tí ẹ̀sùn ọ̀daràn treachery tí ó mú dání, òun ni kí ẹnìkan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí ó gba àbọ̀dè fún orílẹ̀-èdè Nàìjíríà látara kí irú ẹni bẹ́ẹ̀ kó lọ máa sọ àwọn àṣírí àwọn ọmọ ogun, yálà àwọn ọmọ ogun orí ilẹ̀ àbí orí afẹ́fẹ́, àbí àwọn ọmọ ogun ti inú omi fún àwọn ọ̀tá eléyìí tí ó ń bá Nàìjíríà wọ ìyà àjà, eléyìí tí ó sì lè ṣe àkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ogun rẹ̀ lápapọ̀. Ẹni tí ó bá dán irú èyí wò, bí ọwọ́ bá ba irú ẹni bẹ́ẹ̀, ìdájọ́ ikú ni wọ́n ṣe fún onítọ̀hún. Ẹ̀ẹ̀kẹta ni ẹ̀sùn ìpànìyàn, eléyìí tí a mọ̀ sí murder. Ẹ̀sùn ọ̀daràn ìpànìyàn ó jẹ́ ẹ̀sùn eléyìí tí ìwé òfin Criminal Code Act fún wa ní ìtumọ̀ rẹ̀ ní section 315 inú ìwé òfin náà. Section 316 ni ẹ̀sùn náà ti di ìwà ọ̀daràn pọ́nbélé, tí section 319 ìwé òfin Criminal Code yìí tó sì fi ìjìyà eléyìí tí ó tọ́ àti èyí tí ó yẹ kalẹ̀ fún ẹnikẹ́ni tí ó bá jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn yìí. Kí èèyàn tó lè jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti pa ẹnìkan tí wọ́n ó sì fi ẹ̀sùn kàn án wípé òun ló pa èèyàn náà. Ọ̀nà tí ẹni bẹ́ẹ̀ sì gbà pa ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tí kò bá òfin mu, àti wípé ẹni tí a fẹ̀sùn kàn wípé òun ló pààyàn, ó gbọ́dọ̀ pa ẹni yìí kí ó sì mọ̀ nígbà tí ó ń pa á lọ́wọ́ wípé ihun tí òun fẹ́ ṣe fún ẹni yìí o, ikú ni yóò já sí fún ẹni tí òun ń ṣe nǹkan náà fún. Ìgbà yìí gangan ni ẹ̀sùn ọ̀daràn eléyìí tí a mọ̀ sí ẹ̀sùn ìpànìyàn yìí ni yóò tó fi ìdí múlẹ̀ tí wọ́n ó sì dájọ́ ikú fún ẹni tí ó bá ṣe ẹ̀ṣẹ̀ yìí. Ẹ̀ẹ̀kẹrin ni gbígbógun ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àbí ìjọba ìpínlẹ̀ èyíkéyìí ní orílẹ̀-èdè Nàìjíríà láti dá ìbẹ̀rùbojo sílẹ̀ lọ́kàn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àbí ìjọba ìpínlẹ̀ èyíkéyìí náà. Ẹ̀sùn yìí ni a mọ̀ sí
ẹ̀sùn ọ̀daràn eléyìí tí à ń pè ní treason. Bí èèyàn bá sì gba èèyàn kan níyànjú láti ṣe eléyìí, àbí èèyàn darapọ̀ mọ́ àwọn kan láti ṣe eléyìí, àti ẹni tí ó dá ọ̀ràn náà, àti àwọn tí wọ́n jọ gbìmọ̀ pọ̀, àti ẹni tí ó gba èèyàn níyànjú láti dá ọ̀ràn yìí, ìdájọ́ ikú ni òfin pèsè kalẹ̀ fún gbogbo wọn. Ẹ̀karùn-ún ni trial by ordeal. Trial by ordeal jẹ́ ọ̀nà tí àwọn èèyàn ń gbà ṣe ìdájọ́ ní ayé àtijọ́. Ẹni tí wọ́n bá fi ẹ̀sùn kàn, wọ́n ó fún ní àwọn ìdánwò tí ó le tí ó sì léwu láti là kọjá. Bóyá kí wọ́n ju irú ẹni bẹ́ẹ̀ sínú àgbálùgbù omi, àbí kí wọ́n ti irú ẹni bẹ́ẹ̀ sí inú odò kan eléyìí tí ọ̀ọ̀nì àti àwọn ẹranko búburú mìíràn wà, àbí kí wọ́n ti irú ẹni bẹ́ẹ̀ mọ́ inú ilé kan tí ẹranko búburú kan wà, àbí kí wọ́n ti irú ẹni bẹ́ẹ̀ sínú iná, kòtò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tí yóò jẹ́ ìdánwò fún irú ẹni bẹ́ẹ̀ láti là kọjá. Bí irú ẹni yìí tí ó bá la àwọn ewu ìdánwò tí wọ́n gbé síwájú rẹ̀ yìí kọjá, dájúdájú irú ẹni bẹ́ẹ̀ kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ṣùgbọ́n bí irú ẹni yìí bá fi lè pàdánù ẹ̀mí rẹ̀ látara ìdánwò yìí, dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àwọn èèyàn á máa ṣe eléyìí láti fi ìdájọ́ sí ọwọ́ Ọlọ́run. Wọ́n gbàgbọ́ wípé bí èèyàn bá fi lè la irú ewu bẹ́ẹ̀ kọjá, Ọlọ́run yóò kó o yọ, nítorí pé Ọlọ́run kò ní fìyà jẹ ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n bí irú ẹni bẹ́ẹ̀ tó bá pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìdánwò yìí, wọ́n gbàgbọ́ wípé dájúdájú Ọlọ́run ló fi ìyà jẹ, nítorí pé Ọlọ́run kò ní fi ojú àánú wo ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n bí èèyàn bá dánrú eléyìí wò ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ìdájọ́ èyí tí a mọ̀ sí trial by ordeal yìí tí ó wá já sí ikú fún ẹni tí wọ́n ṣe ìdánwò náà fún, gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí irú ìdánwò yìí, ìdájọ́ ikú ni wọ́n ó ṣe fún gbogbo wọn tí ọwọ́ òfin bá tẹ̀ wọ́n. Ẹ jẹ́ kí n fi ẹnu mi mọ ní déédéé síbí ní ìhàyín yìí ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin fún ti déédéé àsìkò yìí títí di ìgbà mìíràn tí èmi àti ẹ̀yin tí a ó tún padà pàdé ní yàrá ìkẹ́kọ̀ọ́ òfin ní ìhàyín tí a ó sì máa kọ́ nípa òfin orílẹ̀-èdè Nàìjíríà ní èdè abínibí Yorùbá gẹ́gẹ́ bí ìṣe wa. Kó tó di ìgbà náà, Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf ni orúkọ mi ń jẹ́. Ẹ jẹ́ kí a máa rí wípé à ń lo òfin o. Lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ò ní lùgbàdì òfin.